ìsàlẹ̀ yọ síbí. Ìdí àrà pẹlẹbẹ ìdí àrà kí ló tẹ̀ ìsàlẹ̀. Bọ́dà Sàámú iṣẹ́ bá wa pé wọ́n ní nǹkan mẹ́kọ̀ọ́ ètè máa bọ̀. Kí lẹ̀ ṣe mi báyìí? Ojú tí mo dì kí tó là ẹ gbá báyìí. Ẹ gbáwọ́ sókè ẹ dá mi lóúnjà yìí, máa já yín lọ́rọ̀ mi ò ráyè gbogbo ìtẹ́ bá mi ṣe yìí o. Kí ni? Ní kí ni? Ó dáa. Mo fẹ́ wo tó fẹ́ wá kú fún yín bíbà. Pẹ̀lú tí mò ń wọ̀ ó ti fẹ́ di ìkọ̀ mi ọlọ́ọ̀bá. Mọ́là wò rè. Wọ́n rán mọ́là lómi. Bọ́dà Gani. Mo jayé o. Tẹ̀yìn. Bọ́dà Gani. Kọ́ńdọ́ọ̀mù lórí iye torí ọlọ́ọ̀kì ló wáyé yìí jẹ́ báyìí. Kí lè ṣe lè fún? SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́. Ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ ṣẹ. Ètekéte kò lè dúró. Jésù. Jésù Kristi. Ta ló gbẹ́bọ sórí òkè? Ẹbọ lórí odó. Ta ló lè dánrú eléyìí wò? Ẹ̀jẹ̀ Jésù. Jésù Kristi. Kúrò lórí ilẹ̀ yìí tí o bá fẹ́ ya wèrè lọ́sàn gangan. Ta rèé? Ta ló ń dánrú eléyìí wò lórí òkè? Jésù Kristi. Jésù gbà mí. Ọmọ mi èrí máa wò mí ràn. Nọ́mbà yóò lọ. Oh my God. Ẹ ra sà. Ẹ pẹ̀lẹ́ dáadé. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ dìde. Àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣé ò sí o? Kò sí nǹkan kan dáadé. Ṣẹ́ràn àbúrò mi ni mo kó wá sọ́dọ̀ yín kẹ́ bá mi pray fún un. Dáàdì, ẹ rántí ojú mi mọ́ sá. Mi ò rántí o. Èmi lẹ pàdé ní last week. Tẹ́ni pé kí n súnmọ́ Ọlọ́run dáadáa. Ó ní nǹkan ńlá kan tọ́lọ́run fẹ́ ṣe láyé mi sá. Ó bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Nǹkan ńlá yẹn náà dẹ̀ tọ̀ yín wá lórúkọ Àmín Jésù. Dádì, kẹ̀dẹ̀ máa wá wò ó. Èmi náà ti wá sórí òkè yìí rí tí mo ní kẹ́ bá mi gbàdúrà lórí ọ̀rọ̀ iṣẹ́ mi sá. Dádì ẹ jọ̀ọ́. Ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ nínú ayé yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ṣe wá tọ̀ Ọlọ́run wá yìí, ó túmọ̀ sí wípé ẹ̀yin gan ti wà ní bèbè àti rí eré ayé yín gbà. Ẹ dẹ̀ rí eré yẹn gbà lórúkọ Jésù. Àmín Jésù. Kò pẹ́ ìtẹ́mi náà débi báyìí. In fact, mo tún jáde lọ padà ń sìn, ó ní mo pàdé yín. Ẹ wo ohun tí mo rí lórí òkè. Ẹbọ rẹ̀ lórí òkè. Ẹbọ ni o. Dádì, ṣé kìí ṣe pé ẹ ní ìṣù pẹ̀lú anybody báyìí tó fi lè wá gbẹ́bọ sórí òkè yín? Mi ò ní ìṣù pẹ̀lú ẹnìkan. Sọ bẹ́ẹ̀ sà. Ṣé rí? Nínú gbogbo community mi wá yìí, kò sí babaláwo kankan tó lè dọ̀rùn ilé ìwò ju bọ̀dá Sàámú lọ o. Bọ̀dá Sàámú náà máa ń gbé ẹbọ, àwọn náà ń pín ẹbọ, àwọn náà ń ṣe gbogbo, àwọn náà máa ṣe irú nǹkan báyìí, àwọn náà ni. Bóyá ti wá ní ìṣù pẹ̀lú wọn o, bóyá kẹ́ lọ bá wọn, kẹjọ sọ̀tẹ̀ àsúrò àwọn náà máa ṣe irú nǹkan tó ṣẹlẹ̀, àwọn náà máa ṣe. Jẹ́jẹ́ mọ̀ wípé ibi tẹ́ ẹ ronú lọ yẹn, ibẹ̀ gan-an lèmi náà ronú lọ. Ṣé ẹ rí bí mo ṣe fojú rí ẹbọ yìí? Èèyàn 5 ló wá síbẹ̀ lọ́kàn. Ẹni àkọ́kọ́ bọ̀dá Sàámú, ẹni ẹ̀kejì
bọ̀dá Sàámú, ẹni ẹ̀kẹta bọ̀dá Sàámú, ìkẹrin ìkarùn-ún bọ̀dá Sàámú náà ni mò ń rò. In fact, ẹ wò àdúrà tí yín ti gbà o. Àmín. Ẹ máa tún padà wá sórí òkè yìí. A máa tún àdúrà gbà fún yín dáadáa. Ẹ ní forí kógun ológun. Àmín Jésù. Gbogbo wa ò ní forí kógun ológun. Àmín Jésù. Ó yá, ẹ jẹ́ a máa lọ báyìí. Ẹ ṣé sà o, ẹ ṣé dáàdì. Bọ̀dá Sàámú, ẹ dúró bọ̀dá Sàámú. Ẹ dúró bọ̀dá Sàámú náà. Bọ̀dá Sàámú. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Sàámú. Sọ bẹ́ẹ̀, ṣó tán ṣé mo sọ. Ó mọ nǹkan tó ṣe kò ní dúró. Kò ní dúró, mo ti ní kẹ́ lọ bá ilé ní kẹ́ ti máa lọ bá ilé ní kẹ́ máa tẹ̀lé lọ bá. Ó ti mọ nǹkan tó ṣe, ó ń gbọ́ yín kò dúró ni. Gbogbo bí mo ṣe ń pè wọ́n gbọ́ mi, wọ́n rí mi gangan báyìí. Bọ̀dá Sàámú kọ́ ni. Dádì. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ o. Àmín. Orí òkè yín ò ní bàjẹ́ o. Àmín. Ẹ tètè gbọ́ nǹkan tí sísà sọ o. Ẹ wo dádì. Ẹ ṣé sà. Bọ̀dá yẹn. Bọ̀dá Sàámú. Ó ní pé wọ́n dúró. SAAMU ALAJO. Màá rí iye mọ̀ tó dùn báyìí. Ẹ kú jókòó yẹn. Ẹ pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́ bọ̀dá Sàámú ńkọ́? Ẹ jọ̀ọ́ bọ̀dá Sàámú ni mo fẹ́ rí. Ẹ jọ̀ọ́, ayé mi ń bàjẹ́ lọ. Ọlọ́run má jẹ́. Dáadáa ayé yín ò ní bàjẹ́ o, because gbogbo community bóyá tóbi tó yìí, gbogbo ayé tó bá ti bàjẹ́ báyìí ọ̀dọ̀ yín ló ń kó wọn wá sọ́lọ́run dẹ̀ ń ṣàtúnṣe sí. Ó ṣe máa jẹ́ ìdè máa sọ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ mi tán wá máa ń kó àwọn èèyàn wá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ bọ́ wà lórí ọ̀tá mi. Tó bá tiẹ̀ gbé ẹbọ sórí òkè, kí wàá ní ti bọ̀dá Sàámú tẹ̀ ń wá, kí ló kàn wọ́n. Ọ̀jẹ̀ lélẹ́yìn ni gbé gbogbo ẹnu òṣì ẹ̀ kó gbé gbogbo ẹnu òṣì ẹ̀ sàn á sọ̀rọ̀ gidi bìjọ. Ṣé o mọ bọ̀dá Sàámú yẹn? Ṣé o mọ wọn tó wà ní abo mọ̀ wọ́n jù wá lọ? Wọ́n dẹ̀ náà ń béèrè bọ̀dá Sàámú ò sọ pé yín kò yí ṣé kò yẹ kó béèrè bọ̀dá Sàámú ni. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ṣé kò ń ṣe pé any misunderstanding wà láàrin ẹ̀yin àti bọ̀dá Sàámú? Ṣé kò ṣe pé ẹ níjà kankan àwọ̀ kankan láàrin ẹ̀yin méjèèjì tó fi fa wípé ẹbọ òṣèbọ lórí ọ̀tá àbí nǹkan kan, because me understand. Sister Yoshide, Sá. kò sí nǹkan kan láàrin mi àti bọ̀dá Sàámú. In fact, bí mo ṣe rí ẹbọ yẹn báyìí, ọ̀dọ̀ wọn lọkàn mi kọ́kọ́ lọ. Sọ bẹ́ẹ̀ láàrin èmi àti yín tó fi jẹ́ pé bọ̀dá Sàámú lẹ rò sí. Láti yín kọ́kọ́ wà ń bẹ́ẹ̀ ni nàún. Tó bá wà ń bẹ́ẹ̀ ni kẹ́ sọ fáwa. Ẹ wò sọ bẹ́ẹ̀, ṣé ní bọ̀dá Sàámú tẹ wá ń béèrè? Bọ̀dá Sàámú ò sí nílé. Jésù Kristi. Mímọ́ ẹ pẹ̀lẹ́. Sọ bẹ́ẹ̀. Ṣé rí pé ẹ̀yin méjèèjì, ṣé rí pé ẹ̀ ní làákàyè? Ẹ kò dàgbà ní ẹ̀ dánú rárá. So àtìgbà tẹ́tí mọ́ bọ̀dá Sàámú, ẹ̀jọ́ ṣe é bá ẹbọ lọ́wọ́ wọn rí. Àbí ṣe é bá ògùn lọ́wọ́ wọn rí. Àwọn àgbàyà òṣì tá bá sọ̀rọ̀ tán sí ẹ máa ló ti lè pariwo jù, ó ti lè sọ̀rọ̀ jù. Ìgbà tẹ́ ní àti èjì yín. Kí ni? Sákèwò obìnrin, èmi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò, wèrè ló ń jiyàn, mo palu fún ẹ, ọdẹ òponú àpọ̀jù. Wèrè ló dẹ̀ ń jiyàn lóòótọ́, wèrè ló ń jiyàn, ṣọ́ọ̀tì tó bá já nínú ilé yìí àti èpò àti àlìkámà, wọ́n máa kó àwọn méjèèjì papọ̀ báyìí, wọ́n wá sọ́ọ̀tì wọn from each other, wọ́n á yọ èpò kúrò ní àlìkámà, wọ́n máa tó ju ẹ́ kúrò nínú ilé yìí, lágábà ẹlẹ́sẹ̀ máa yọ, ó ríra ní oṣù. Ẹ gbà mí, ìkòkò, ẹbọ lórí òkè. Mo máa ń sọ fún yín, púpọ̀ náà àwọn ìránṣẹ́ olórin ò ṣe gbàgbọ́, ẹbọ rẹ̀, kòkò rẹ̀, lórí òkè kí ló ń ṣe bẹ́ẹ̀? Ṣíṣe pàtó fún púpọ̀ nǹkan báyìí. Má sọ bẹ́ẹ̀, lóòótọ́ mo mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ò ṣe gbàgbọ́ lóòótọ́. Ṣùgbọ́n látìgbà tèmi ti dénú community yìí o, pásítọ̀ sọ bẹ́ẹ̀, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Kí wàá ní gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ sí? Jésù Kristi. Ẹ ǹlẹ́ o. Dádì, ẹ káàbọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lórí òkè báyìí torí Ọlọ́run? Ẹbọ nìkan ni mo rí lórí òkè tẹ́lẹ̀, ẹ tún wo ìkòkò mẹ́ta, ta ló ń dọ́gbùrú gbogbo eléyìí wò? Ẹ wò, òun làwọn náà ṣe ń tẹ̀sẹ̀ dúró dé yìí, nígbà ẹ̀ ṣáà bá wa ń bì báyìí. Ẹ ń tẹ̀sẹ̀ dúró dè mí bíi ti báwo? Ta lè yín kófìrí tó ń kọjá tó gbérù nǹkan yìí sílẹ̀? Dádì, kófìrí èèyàn kọ̀ọ̀kan, èmi àtàbúrò mi náà la wà ń bí látàárọ̀. Ó náà bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ó fi yé mi pé ẹ mọ̀ kọ̀ọ̀kan nípa ẹbọ àti kòkò tó wà lórí òkè yìí. Bó ilé dangerous. Dádì, ẹ wò ó dangerous lóòótọ́ o. Ẹ dúró ná, ṣé ẹ ti kófìrí bọ̀dá Sàámú lé ni? Bọ̀dá Sàámú, mo ti wá wọn délé, mi ò rí wọn. Àdàkẹ́ padà lọlé, kẹ́ ẹ lọ jókòó dé wọn, kí wọ́n lè ṣàlàyé kinní yìí fún yín sà. Ẹ wò àbúrò mi lèmi mú wá tẹ́lẹ̀,
ó fẹ́ wá gbàdúrà lọ́dọ̀ yín bó àti títí náà ọkùnrin ti ṣí. ẹ máa padà wá next time ó ṣí gidi gan ni sà ó ṣí ni mi lè dúró mọ́. ó dàbọ̀ sà. ẹ ṣe gan sà. Jésù Kristi. Sà, mo sọ fún yín ìgbà tẹ́ ti rí ẹbọ ìlú yẹn kẹ́ ti dànù. Ó tẹ́ bá ti dànù wọn tún ní àǹfààní àti wá kókó kò sí mọ́. Wọ́n wá kí n ṣe nǹkan bẹ́ẹ̀. Nǹkan tó wà ń bẹ̀ ẹ jẹ́ ká gbé. Kí ni irọ́ o ẹ má débẹ̀ o àṣírí ẹni tó gbé nǹkan yìí síbí àṣírí ẹni yẹn gbọ́dọ̀ tú. Àfi kó tú. Ẹ̀yin gbọ́dọ̀ mẹni tó wúrú wà bẹ́ẹ̀ yẹn. Ìkòkò 3 ẹbọ lórí odó. Sà ó pàkàsọ sà ó pàkàsọ. Kí ni tó ṣẹlẹ̀ gógó náà? Kí ló dé kí ló ṣẹlẹ̀? Mo rẹ́bọ lórí òkè, mo fọwọ́ kékeré mu, ẹbọ tó ti kúrò bẹ́ẹ̀, mo tún rí ìkòkò mẹ́ta àti ẹbọ lórí ìkòkò. Kí ló dé náà? Náà kí múyàn ní mo mọ̀ dásà mú ni. Kí ló ṣẹlẹ̀? So bẹ́ẹ̀ calm down ẹ ní sùúrù. Ẹni Bọ̀dá Sàámú tẹ̀ ń sọ yìí, Bọ̀dá Sàámú can be anything o. Bọ̀dá Sàámú lè ní lọ́gbọ́ná ṣoko o. Bọ̀ṣẹ́ nílé tẹ̀ ń sọ yìí, ìkòkò, ẹbọ, èmi ò rò pé Bọ̀dá Sàámú ló lè ṣe. Ẹ má bà mí sọ! Gbogbo ayé ló mọ̀ Bọ̀dá Sàámú. Tó bá ṣe ta ló wá fẹ́ ṣe ṣé ẹ mọ̀ wọ́n ni ẹ ṣe àṣẹ yìí náà mọ̀ wọ́n ni ṣé mo du ara ní ṣé ẹ mọ̀ wọ́n ni ẹ jọ torí Ọlọ́run tó yẹ kí mi òjíṣẹ́ Ọlọ́run tó yẹ kí n máa pariwo sọ̀rọ̀ báyìí ni. Exactly my point kò ní sọ bẹ́ẹ̀ exactly my point ẹ bẹ́ẹ̀ sáré tẹ́ pariwo tẹ́ kó ìmọ̀ra yín sókè ṣebí wọ́n ní Ọlọ́run nìyí ìránṣẹ́ Ọlọ́run alààyè nìyí ẹ̀yin bí Ọlọ́run náà ẹ bí Ọlọ́run tẹ́ nìyẹn káṣírí ẹnìyẹn kó tú báyìí kẹ́mẹ́ tó ṣiṣẹ́ burúkú lórí òkè yín. Pẹlẹbẹ so o lè sọ̀rọ̀ bí ẹni tó lọ́pọlọ báyìí ibo ló wá fi ọpọlọ yìí sí tẹ́lẹ̀ tó fi sọ wípé ó lè jẹ́ Bọ̀dá Sàámú lọ́lọ́ gbẹ́bọ sórí òkè so lè rí sí ìbéèyàn tó nọ́ọ̀mà. ṣé o gbádùn ṣé o ti ránṣẹ́ sí wọn lé bọ́ọ̀rẹ́ ẹ calm down ṣe rí pẹlẹbẹ ṣe sọ yẹn òun náà ní kẹ́ ṣiṣẹ́ ẹ fàdúrà tọ̀. Èmi ti gbọ́ o mo ti gbọ́ gbogbo yín o ṣùgbọ́n wọn Bọ̀dá Sàámú dáadáa ẹ ń wọ̀ wọn dáadáa mi ò fẹ́ ẹbọ mọ́ lórí òkè o mi ò fẹ́ ìkòkò mọ́ lórí òkè o mi ò fẹ́ wàhálà o ẹ bá wọn sọ o. Bọ̀dá Sàámú ṣe máa gbẹ́bọ lọ sórí òkè irú ọ̀rọ̀ wo nìyẹn Bọ̀dá Sàámú lè ṣe ìkòkò ọlọ́sibẹ́ lọ́wọ́ ìkòkò ló wá sọ wòlíì dì báyìí. bó ṣe ń pariwo ó ní sọ bí almost kẹ́yìn bíbá yìí sí ewu gbogbo ojú wọn ti pọ́n. Kí ni mo ṣe fún ẹ tó ṣubú? Kí ni mo ṣe fún ẹ tó ṣubú? Àwọn làṣẹ tẹ́tẹ́tẹ́ lẹ́pẹ́lẹ́ àtẹ́tẹ́tẹ́ fífílẹ̀ ó máa kú o. Rosan, ó má dàbẹ́ pé èyí làwọn girls yẹn bá wí. Rosan bó ṣe máa ń bá yín sọ̀rọ̀ yẹn mi ò kì í láìkẹ́ ẹ̀. Inú máa ń bí mi tó bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀yìn àwọn èdè kí máa ń jẹ́ ká jà. Ìwọ lórí ẹ̀ ò pé ọ̀tẹ̀ ìwọ lórí ẹ̀ ò pé. Ó máa ń gbọ́ lára orin tí mo kàn fún yín tí mo ní má da wèrè lọ má da wèrè lọ má da wèrè lóhùn. Ọ̀rọ̀ àsínwín ò ṣe tẹ̀lé má da wèrè lóhùn. Bọ̀dá Sàámú àwọn wo ni wèrè? No, àwọn wo ni wèrè àwọn wo la sínwín tó náà máa bá yín sọ ẹ ní gbọ́ àwọn máa kọ́ fún yín ẹ máa parẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run pẹ̀lú bẹ́yìn àti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe close tó ní community ṣé ẹbọ gbígbé sí orí ọ̀tá àwọn àbí ìkòkò àbí kí ló pè tẹ́ ló fi disturb church wọn ṣé ó lè yẹ kẹ́ fi san wọ́n lẹ́san ni adẹ sọ fún yín ẹ̀dẹ̀ gbọ́ náà tí ní ilẹ̀ máa ṣe báwo lẹ́yìn ṣe báyìí náà máa yẹn wá síbi báyìí lẹ́ni ó fẹ́ lè máa sunkún pẹ̀lú máa yẹn sọ̀rọ̀ kó dáná ó ti òṣìṣẹ́ Ọlọ́run ẹ̀dẹ̀ ń dáhùn láwọn ẹ̀ dáhùn rìbòrìbò bẹ́ẹ̀ kó dáná. Yosibi kéde máa ń ṣe báyìí tó kéde máa ń ṣe báyìí tẹ máa ń hùwà báyìí tẹ máa ń sọ̀rọ̀ báyìí wọ́n ní wọn yóò lè bu àgbà ẹ bẹ ṣe wọnú wọlọwọlọ sára Bọ̀dá Sàámú ẹdẹ ẹsẹ ìgbò kan jẹ́wọ́ wọn ò lè jẹ́wọ́ fún yín kò possible ní Bọ̀dá Sàámú tájọ mọ̀ ẹ wá pariwo lé wọn lórí wọn ò lè jẹ́wọ́. ẹ wo Bọ̀dá Sàámú ṣe pé mi wọlé pẹ̀lú ọwọ́ ẹ̀rọ ni mo fi Ọlọ́run bá bẹ̀yìn gbogbo nǹkan tí tẹ́tẹ́ ń wò bí nǹkan dáadáa kò ní bàjẹ́ mọ́ yín lójú o mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run kí ni wòlíì sọ bẹ́ẹ̀ kí lọ́rọ̀ ànígbà yín gan-an tán dúró sanwó kí ló ṣe lè tẹ́ bá rí màá yẹn lẹ́nìí Bọ̀dá Sàámú pìtìpìtì bá wọn èdè ni wọn pé pìtìpìtì wà lóòótọ́ o máa yẹn sunkún báyìí ó dídì ránṣẹ́ Ọlọ́run kò dáa Bọ̀dá Sàámú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́wọ́ fún wa ẹ fìrẹ̀lẹ̀ jẹ́wọ́ kí ló ṣe fún yín gangan victimization yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹ jẹ́wọ́ o. ṣé ìjẹ́wọ́ fún ẹ ní sàn lọ́dún yìí. wèrè tiẹ̀ tún fẹ́ gbọ́mọ ọ̀dọ̀ ó gbọ́mọ ọ̀dọ̀ tún dí kíngì
ó wá gbádé wíìgì sórí ìwé rí ẹ̀yin lẹ́ni chọ́ọ̀chì ni ẹ̀yin ni kwaya ni àbẹ́yìn lọ́gà akọrin bẹ̀ sẹ́yìn lẹ̀ kọrin ní chọ́ọ̀chì sọ bẹ́ẹ̀ ni ẹni tó bá gbẹ́bọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó ń gbẹ́bọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó ń gbẹ́bọ sí ṣọ́ọ̀chì ẹ̀ tó bá kára kó wá bá mi àbẹ́ ṣí ẹrẹ ni ọmọ orí yín bu ṣé torí ẹ̀rẹ̀ ṣe ń sọ̀tì níta bó ṣe fẹ́ wọlé orí yín ò pè dànù orí yín ò pè ní sọ bẹ́ẹ̀ orí yín bu ṣótán orí tèmi ò burú orí tèmi ò burú ṣótán mi ò sọ fún ẹ. ó kú èpè kan lẹ́nu mi láwọ̀lé sùn yìí ẹni bá fẹ́ gbànú yín kó dúró. àkú màmá bá yín sọ náà ní ẹ̀ ní gbọ́ àmọ́ bá yín sọ ẹ̀ ní gbọ́ àkúrò títí wa mo sọ fún ẹ onígbọ́gbọ́ wọn máa jẹ́wọ́ náà. ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ wá dúró gbà kó gbẹ pẹ́nu mi. Bọ́sà, between you and I, ṣé lóòótọ́ nìkan tí wọ́n sọ yẹn? Bọ́sà. Orí ẹ̀ ò pé. Bọ́sà máa jọ èmi àti ẹni between you and I. Èmi àti ẹni between you and I. My bad. Bọ̀lọ̀ sí ní tí mo dé bọ̀. Bọ́sà ẹjọ́. Bọ́sà. Ẹsẹ̀ òjò báyìí lọ. Yóò ṣì. No, kó lọ kó bọ̀dà jáde wá fún mi kí n bọ̀. Wọ́n sọ̀rọ̀ òṣìṣẹ́ kó máa bá dá kó máa bá ọ̀n dá sí i. Àbẹ́jọ́ fẹ́ yà wèrè papọ̀ ni. SAAMU ALAJO. SAAMU ALAJO. Bẹ́ẹ̀ mi ni ẹni tí mo fẹ́ sílé gangan òun mi. Ó dẹ̀ ti pẹ́ tó ti máa ń disturb mi wípé òun fẹ́ mú èèyàn kan mọ́ mi gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe mọ̀ dad àti mọ́ mi wọ́n sì nílẹ̀ yìí wọ́n wà labroad. So wá ní pé òun need special person tóun lè mọ̀ mọ́ mi ní pé kóun lè fi trust mi kóun lè trust mi ní relationship yìí. Mo àwọn òpókè fine there is no other person tí mo lè trust tó jẹ́ special person jù ẹ̀yin lọ. Babe, this is Bro Sam, the special person I've been talking about. Bro Sam, ìyàwó tí mo fẹ́ sílé lélẹ̀. Báwo ni? Ọmọ ọbọ ni ẹ́? Ọmọ Ondo State ni sà. Ondo? Ṣé wọ́n ti wá dòǹdò rí? Mi ì tí ì débẹ̀ bọ̀ máa débẹ̀ bọ̀ lóṣù sá. Ṣé o máa dó? Máa dó sá, máa dó sá. Adó odò ọ̀tà ńkọ́? Mo mọ̀ bẹ̀ sá, mo mọ̀ bẹ̀ sá. Ọmọdé odò ọ̀tà ó dẹ̀ mọ́ Ondo. Dòǹdò sótọ́ jẹ́ gẹ́lẹ́ ẹ̀ lè mọ ara. Ṣé o tó sọ yẹn ṣé bẹ́ẹ̀ lórí? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ohun tí n bá sọ nípa ẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí? Ṣorí nǹkan tí Bro Sam bá ti lè sọ fún ẹ nípa mi bó ṣe rí gẹ́lẹ́ mi má yẹ wọn ẹ̀ 100. Ṣé ohun tí n bá sọ nípa ẹ̀ ṣé wàá gbà? Tó o bá fẹ́ ṣánkú ni o tó o dẹ̀ fẹ́ rìn lọ láyé ẹ̀ má fẹ́. Tó o fẹ́ fọmọ kékeré ara ẹ̀ sunkún ó máa wẹ́ ẹkún àsùnsùn dàkẹ́ má sùn. Orí tó máa yọ ẹ́ ló ní kó mú ẹ wá sọ́dọ̀ mi tó pè mí lọ́nkù ẹ̀ ibo mo ti mú ẹ rí. Ọ̀sán mi gbọ́n àdúgbò lè jẹ́ sí wa. Tí bá jẹ́gbọ́n àdúgbò nǹkan fámìlì lájọ jẹ́ nínú àdúgbò tájọ wà náà ṣó ṣe dáadáa mbẹ̀ ni. Ṣé gbogbo obìnrin ló fẹ́ fẹ́ tán? Ṣé gbogbo obìnrin ló ń kọnu sí? Bọ́lájà ni. Mo jáyé. Ó kéré jù. Obìnrin mélòó ni wèrè ti introduce mi? Kí n bá bù kéré, o tó 16. 16 wa. Làwọn náà kò tó 16 o, kò tó 16 o. Wèrè ni wọ́n kò tó 16 o. Ó kéré jù tó ti introduce mi á tó 14. Kí ìyàbọ̀. Lélẹ̀ á tó 14. Bro Sam mi ò ní gbogbo wèrè gan. Àwọn ohun wá fún yín ìgbé kẹ́ bá bá sọ̀rọ̀ nígbà fẹ́ fi ọmọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wèrè yìí kí ló dé gan? Ṣé wọn respect mo respect yín ni? Ẹ̀gbọ́n àdúgbò la pè é náà yẹ kẹ́ máa wà ẹ̀gbọ́n àdúgbò náà. Àyùgbò rubbish wò lélẹ̀ náà ẹ̀dẹ̀ bá wọn sọ̀rọ̀. Ṣé o ti rí wẹ́n tó fẹ́ fẹ́? Ṣó yẹ kó máa raise ohun ẹ̀? Mo dẹ̀ mọ̀ pé wèrè ní irú yín náà. Ó yìí máa padà brainwash yẹ wáyé padà lọ́rọ́ sí i. Máa fẹ́ kó o fẹ́, máa fẹ́ kó o fẹ́. Ṣó ti yẹ 20 years to this time wàá sunkún wá bá mi. Ó pẹ́ jù nìyẹn. Ó nìyẹn. Bro Sam kí mo ti ń sọ Sàámú tí ọmọ yìí tó bá ṣe bẹ́ẹ̀ tí ò bá fẹ́ mi Sàámú ṣe bó ṣe gùn tó yìí ó ṣe máa lọ gàmú sóòrò. Kò sí wàhálà. Let's go. Bàbá ìwọ tó ti ń nàjà ìwọ tó ti ń fò fílẹ̀ ẹni tó ti ń fò mú ṣòro tẹ́lẹ̀ ìwọ tó ti ń fò mú ṣòro tẹ́lẹ̀ wàláì wà wẹ̀ mú ṣòro ni nínú omi ìwẹ̀ wà mú ṣòro ń bẹ̀. Òbó náà ṣe ń ṣe òbó náà ṣe ṣe ọtí brainwash wèrè
òun náà ó ti di ìyàwó ilé tán lórí sọmọ ẹ máa ṣe ṣe lọ́mọdé ara ẹ̀. Bọ̀dá Sàámú kí ló ṣe yín tẹ̀ ṣe báyìí kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tí nǹkan ń ṣe nínú orí gbọ̀ngàn. àrẹ ọ̀tọ̀ ni tèmi bá wá ọ̀tọ̀ ni tí mo tún dé bá tẹ̀ tó ń ṣe pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ kí ló tẹ̀ ń dalé onílé rú. ẹ wá sórí òkè ẹ gbé ẹbọ wá sórí òkè ẹ tún lórí láyà ẹ tún gbẹbọ sórí odó ìyẹn ò tó yín ẹ wá kó ìkòkò mẹ́ta ẹ tún kó síbẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe gbogbo eléyìí fún mi torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ bọ̀dá ẹ̀yin kọ́ ni mò ń bá wí. yọ̀rọ̀ yìí ló sọ ìpọ́jú kó lánú gbàgbà kó sọ̀rọ̀ sí Sàámú báyìí àṣọ ọmọ pé Sàámú lè jókòó ni. bọ̀dá Sàámú tí n bá tiẹ̀ jẹ yín lówó lórí orí òkè yẹn ẹ sọ fún mi iye tí n bá ní máa sá eré ẹ̀ meanwhile ẹ̀yin fúnra yín lẹ sọ fún mi wípé ẹni tó ní ilẹ̀ yẹn ẹni kí n má wọrí ẹlẹ́ni yẹn bí ọmọ ló jẹ́ sí yín ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ fi mí lọ́kàn balẹ̀ náà kí ló wá dé tẹ́ tó wá ń fi ẹbọ tẹ́ fi threaten mi ẹ̀ ń kọ́ bọ̀ wẹ̀ ń kó kókò wẹ̀ ń kó gbogbo ẹ̀ wá kí ni mo ṣe fún yín ẹ fẹ́ lé mi kúrò láyé mi. sọ bẹ́ẹ̀ èmi ò ní wọ́ ẹ mi ì dẹ̀ ní kan ẹ̀ lábùkù ẹni àmì òróró tí mo yẹ pé ẹ náà ni màmá pè ẹ kí ló fún ẹ ní gut kí ni gumption tó o ní tó fi bìlí pé mi ni mo gbé ẹbọ àti nǹkan kan tó sọ ládàáda tí mi ò tiẹ̀ mọ̀ sórí òkè. bọ̀dá Sàámú ṣẹ̀ṣẹ̀ ń wúrú àwọn ìwà yìí ni ṣé lè jẹ́ kékeré ṣé lè jọ yín lójú náà àwọn ìwà tẹ́ máa ń wù ni ṣẹ̀ṣẹ̀ ń wù náà so kò sí kí wọ́n bí èèyàn 100 dé community wa yìí ẹ̀yin ní gbogbo ayé á máa sọ. wọ́n ní ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ wọ́n ní ẹ̀ṣẹ̀ ni èmi ò ní sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ àmọ́ máa sọ̀rọ̀ òdì sí wọ fúnra rẹ̀ tó dúró gbogbo ayé gbàgbọ́ nínú ẹ̀ àwọn èèyàn gbàgbọ́ nínú ẹ̀ pé ìránṣẹ́ Ọlọ́run gidi ni ẹ́ àwọn èèyàn ní ìṣòro wọn wá ń bá ẹ ó dẹ̀ ń gbàdúrà fún wọn ẹlòmíì wá ń jẹ́rìí ságbára Olúwa páyé òun dà ó ṣe wá jẹ́ pé irú eléyìí wá dé báwọ̀ fúnra rẹ̀ tó wà mọ làákàyè Ọlọ́run láti fi lò tó wà ní ọgbọ́n Ọlọ́run láti fi lò ìwọ àtùpà tó ń tanná fáwọn èèyàn rí ó wà rí di ara ẹ̀ ó ṣe lọ gbàdúrà sí gbogbo àwọn nǹkan tó rí lórí òkè yẹn pé ọ̀nà wo ló fi bá wa wà ń accuse mi wrongly ò ń lu ẹ̀mí ẹran ara ó fi ń lò ṣé Jésù ló sọ fún ẹ àbígbà tó kúnlẹ̀ tó gbàdúrà ló rọ́kùnrin gbọ̀ngbọ̀nràn ni ní community ipò ló ń gbẹ́bọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí ẹran ara lóru àwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló fi wá accuse mi you are a fool you are a fool. You're a fool! Èmi ló wá accuse wrongly. Mi ni sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́ ìwọ ni màá bá sọ̀rọ̀. Ìwọ̀n ẹlẹ́dẹ̀ àìfẹ́ gbọ́, òun rògbọ́n ẹ̀. Sọ bẹ́ẹ̀, ó sọ̀rọ̀. Sọ bẹ́ẹ̀. Bàgànì, ẹ̀wì kìíní kan. A sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ yẹn. Ẹni pé bàbá point mi. Ìyẹn náà máa ní ọ̀rọ̀ náà dùn. Ó fẹ́ ké. Kéyìn gbìngẹ́ dìgbà. Ó fẹ́ ké. Gbàgbàgìrà dìgbà dìgbà. Ó fẹ́ ké. Ọ̀rọ̀ náà dùn. Ó fẹ́ ké. Ó fẹ́ ó fẹ́ ó fẹ́. Ó fẹ́ ké. Ó fẹ́ ó fẹ́ ó fẹ́. Ó fẹ́ ké. Nígbà bá dìgbà. Ó fẹ́ ké. Dìgbà. Bàgànì, ó wá gbádùn lọ́rọ̀ yìí pé bá kọ́ bá ẹ máa mú ni. Báwa o. Ìwọ kọ́ wá wa. Ẹ̀gbọ́n gaptit. Ó yà mí lẹ́nu. Abẹ́ni pé mi ò rí bẹ́ẹ̀ rí. Èmi kò tiẹ̀ gbọ́ rí ẹbọ lórí òkè. Bàbá o, àṣẹ o, èpè o, ẹgbẹ̀gí sọ bẹ́ẹ̀ olóògùn ẹbọ. Arọ́wọ́ yín lórí òkè. Àṣírí máa tó tú. Olè dáradára, olè òṣì. Àṣírí máa tú. Olè òṣì. Èmi ni mo dẹ̀gbẹ̀gí sọ bẹ́ẹ̀ ní community wa yìí. Jésù Kristi. Jésù Kristi. Jésù Kristi. Ní sùúrù bọ̀bọ̀ yìí lé tó pariwo. Èmi ò lọ anywhere o. Mo fẹ́ kí sọ bẹ́ẹ̀ dé kí n lu ayé wọn bàjẹ́ ni. Mo fẹ́ lu ayé wọn yíbo. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ẹ̀yin wọn bá ẹkùn ṣọ̀rọ̀ ariwo wọ́n náyàn bá ẹ̀ ṣé kò yé yín ni wọ́n náyàn bá ẹ̀ ẹni tó kó gbélé sílẹ̀ ń sìn ṣé mo bóyá wà tá fojú kó ń sẹ́yìn bóyá ti fojú kó bí ni ẹ lọ́kọ́ ọmọ olóyìn ẹ dé kó ní káwọn akúnlẹ̀ kó ṣàdúrà fún wa kí ibi kúrò lórí wa ni kò jù bẹ́ẹ̀ lọ. Èmi ò nílò àdúrà kankan o mo fẹ́ kí sọ bẹ́ẹ̀ dé kí kọ́kọ́ gbámbúlò lójú ni
ṣé bá ṣe gbọ́ mi tán ni pé àwọn bọ̀ next week pé kí wọ́n á wò kí wọ́n á sọ fún ẹ pé àwọn ń bọ̀. ọ̀rọ̀ mi ò rí iye yẹn ń farabalẹ̀ gẹ́gẹ́ gbọ́n nǹkan tí mo ṣàlàyé fún yín ó gbọ́dọ̀ ṣàdúrà fáwọn àti fojú kó bí wọ́n ti fojú kẹ́bọ̀ ọmọ ló ti dé óyá óyá. ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ kọ́kọ́ sún ẹbí kìtì ẹ kọ́kọ́ gbá yín búlọ̀ lójú náà. gbàrú gidi kí ni gbogbo eléyìí. Jésù Kristi ọjọ́ òun ni mo wá di ẹni yẹ̀yẹ́ nínú community báyìí bí mo ṣe ń bọ̀ ń sìn ni mo pàdé àwọn ìbejì ló ń sọ fún mi wípé pásítọ̀ sọ bẹ́ẹ̀ ẹgbẹ̀jì ẹlẹ́bọ kí ló fa gbogbo eléyìí ibi báyìí ni mo ti kúrò tẹ́lẹ̀ ẹbọ àti àwọn ìkòkò mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni mo rí ń bí mo mọ̀ fílẹ̀ kí àṣírí ẹni tó wúrú ìwà yìí kọ́ ló ń lè tú ni òun ló fà á tí mo fi fílẹ̀ mo padà débí ìsìn òun ni mo tún wo ohun tó fi ń ṣe ìgbọ̀nsẹ̀ níbi báyìí ta ló ń dánrù gbogbo eléyìí wò torí Ọlọ́run àbí sẹ́yìn kófìrí ẹnì kankan tó ṣe eléyìí ni. sọ bẹ́ẹ̀ o ti ń fẹ́ gẹ̀ẹ́sì o ti ń fẹ́ gẹ̀ẹ́sì má fẹ́ gẹ̀ẹ́sì mo ti kùn sáwọn ọmọọba létí pé kó má fọwọ́ kún ẹ̀ kó má ṣe ọkọ̀ fún ẹ rárá sórí gbogbo èdè táwa ti fojú kò yìí káwa kan kúnlẹ̀ o kò ṣàdúrà fún àká máa lọ ní tiwa kò jù tèmi ojú báyẹn lọ torí bí mi ṣe wà yìí tí má gbọ́dọ̀ lọ rìn lásán tí mo fẹsẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ bó ti ṣí ẹ̀ bòye wà yẹn kíkọ́ lọ rìn lásán nǹkan rí pé mo kò tẹ̀ lọ já wèrè lásán tẹ́ máa lọ já wèrè lásán wèrè bí tún máa súnmọ́ ẹ máa tún gún ẹ yàmàyàmà máa gún ẹ pọ̀pọ̀pọ̀ tó ti yí ọmọ bá tẹ̀ká kọ kúnlẹ̀ báyìí kí wọ́n ṣàdúrà fara kí gbogbo wèrè tó kó sílẹ̀ yìí kó tiẹ̀ kó lórí tiwa káwọn máa rí ibi láyé wa káwọn bá tiwa lọ kó jù bẹ́ẹ̀ lọ. ẹ tẹ̀ dúró sọ bẹ́ẹ̀ ẹ ń sọ ń sìn pé ẹ mọ ọkàn pa kínní. mi ò mọ nǹkan kan. ẹ dẹ̀ wá sùn taratara ẹ wò ní àwọn sọ fẹ́ gbọ́n mi pé kó wá pásítọ̀ mi lọ irú yíyí ọ̀sẹ̀ gbá ní. ọmọ bá yín tẹ pè mí èmi ti kúnlẹ̀ báyìí máa ṣàdúrà fún mi báyìí kí ni kúrò lórí mi ni o. kò sí kankan tó máa ya wèrè nu yan bí ẹ ṣe ń tẹnu mọ́rọ̀ wèrè báyìí. orí ẹ ló ṣùgbọ́n àbí má wọrí gẹ́gẹ́ bí kò tẹ̀ ya wèrè lásán gẹ́gẹ́ bí ja wèrè lásán fọ́ máa ṣí ẹ wàá rí. Ọlọ́run mo mọ̀ wípé mo ti ṣẹ̀ mo ṣẹ̀ láì kọ́kọ́ tọ̀ ẹ́ wá mi ò fi ó ṣe àkọ́kọ́ nínú ìrìn àjò tó ń ṣẹlẹ̀ yìí mi ò ké pè ẹ́ láti béèrè kí ló ń fọ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí mo wá ń gbọ́kànlé níyàn mò ń rò ó sí ènìyàn Olúwa dáríjì mi àṣírí ohun tó fa àwọn tó ń gbé nǹkan yìí lẹ̀ Olúwa wá tú ayérayé tú àṣírí ẹ yẹ̀yẹ́ ìpọ́jú àbùkù ìpọ́jú Olúwa. ọmọ mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. ṣé o tó gbé síbi látàná rè. bùrọ̀dá Sàámú bó ṣe wà rèé o in fact ilé ìkan tún ṣe mọ́ ni o. ẹ wòran ẹni tó ń bá mi fà á rèé o ó ní òun àti ìdílé òun gangan làwọn nílẹ̀ bí báyìí ẹ wò lórí àga àárín. pásítọ̀ sọ bẹ́ẹ̀ orí ẹ̀ dàrú mo gbé ẹ̀gbọ́n wá bíbà yìí ó fọ́ mo gbé ìkòkò wá ó fọ́ mo tún gbé pọ́ wá ó fọ́ bro Sam ló wá lọ pè fún èmi bro Sam orí yìí ti yí orí ẹ̀ ti dàrú. má dàpọ̀ má dàbẹ̀ ní kò ti ṣe èrè lóòótọ́ ni ta ló bá wí gangan. ìwọ gangan mo ń bá wí. èmi reconfirm ẹ. ìwọ náà ni. èmi ni orí mi dàrú èmi ni mo ṣe èrè. láti àná ni mo ti wà bí ìfẹ́ àtúnyẹ̀ nìyí máa ń dẹ́ gbogbo bíbá ìlú. níwọ ó dà kò sí wàhálà sọ ìwọ ló gbé ògbó kìíní sílẹ̀ sọ bẹ́ẹ̀ fọkàn ẹ balẹ̀ o ìwọ ni wọ́n nílẹ̀ yìí ìgbà tó wá bá mi létí mo sọ fún ẹ pé tí mo ní kókó ní sùúrù sọ bẹ́ẹ̀ tí mo ní ká ní sùúrù o mo ní mo fẹ́ kọlù èèyàn mo ní mo fẹ́ bá èèyàn kan sọ̀rọ̀ àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ lórí ilẹ̀ yìí náà ni ohun tó mọ̀ wàá mọ̀ ẹ̀ṣọ́ kò ní bàjẹ́ fún ẹ káàbọ̀ jọ ẹ̀ṣọ́ tálẹ́nì nínú fámìlì yìí. orí ẹ burú kí ló ṣe ẹ̀gbọ́n mi ẹgbẹ́ mi lákẹ́jà rẹ̀ ṣé yín bá gọ̀ ṣé kí gbogbo wa gọ̀ ní ẹbí wa ni. èmi gọ̀. jọ tó lọ́lọ́run àbúrò ẹni. àbúrò mi ni. àbúrò ẹni. ohun tí wọn ò mọ̀ mo fẹ́ kó o mọ̀ lẹ́nìí sọ bẹ́ẹ̀. ilẹ̀ yìí èlò ni mo rà lọ́wọ́ ẹ níbi ọdún méje sẹ́yìn. 240 ni. 240 èlò ni mo tún fún un lé ẹ lórí. 10,000. 10,000 ẹ̀ wọ́n jẹ́ lò. ó jẹ́ 250. nítumọ̀ pé kí ni. ẹ̀yin lẹ́ni ilẹ̀ yìí. èmi ni mo ní bí. bẹ́ẹ̀ ni. bùrọ̀dá Sàámú so orí ilẹ̀ ta wà yìí ẹ̀yin lẹ ní. èmi ni mo nílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo invest ní
ní àsìkò yẹn mo invest sí orí ilẹ̀ wọ́n ní tí nǹkan bá ń jóni lọ́wọ́ ká fi jólẹ̀ mo fi jólẹ̀ ní time yẹn ni èmi ò mọ̀ kó máa appreciate báyìí ó ti pẹ́ tí wọ́n ti máa ń sọ tó ti máa ń sọ wípé invest mo wá invest ordinary 250,000 naira lórí ilẹ̀ ṣọ́ọ̀bù ẹni tán ta lẹ́yìn sìn báyìí ó ti pọ̀ sá. sọ́bẹ̀ ilẹ̀ yìí tó bá máa ra ilẹ̀ yìí ládùúgbò yìí ń sìn táwọn ọmọ kò máa developer 12 million naira ó ló máa ra ilẹ̀ yìí kì í ṣe bí nìkan o most of àwọn ilẹ̀ tí wọ́n ti ń tajà ní àdúgbò yìí tó ti tajà ládùúgbò yìí èmi mo ní tí n bá calculate yẹ bí ilẹ̀ ṣe appreciate àti bí nǹkan ṣe appreciate ládùúgbò yìí tí n bá calculate gbogbo ẹ̀ papọ̀ máa ti wà ní 60 million naira rìṣà. 60 million. bẹ́ẹ̀ni. Jésù. ìtẹ́wé mi máa ń sọ fẹ́ gbà mí tó bá ní kí n kúnlẹ̀ kó fẹ́ gbàdúrà fún mi kó wẹ bí kúrò lórí mi màmá fi ẹrẹ́rìn sínú torí ẹ̀yin ni nǹkan wà lára ẹ̀ sà kò sí problem ó ṣe gan o wípé mo pè ẹ́ lọ́wọ́ kan ẹ̀ṣọ́ tó o dẹ̀ dá àṣẹ ti gbọ́ bàbá ló pè mí ilẹ̀ ló dẹ̀ ń ta pọ́ mo pè ẹ́ lọ́wọ́ kan ó dẹ̀ dà mí lóko ní bàjẹ́ fún ẹ ìwọ rò kébí ìmọ̀ ẹ ṣọ́rọ̀ kébí ìmọ̀ ẹ ní 2022 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2 p.m. ọ̀sán gangan bad afternoon ní àdúgbò yìí nínú yàrá ẹ kí ọmọ kan mọ́lẹ̀ ń bẹ̀ ìwọ sí mẹ́ o àwọn mẹ́ta kan kí ọmọ kan mọ́lẹ̀ bẹ̀ wọ́n dẹ̀ bá lájọṣepọ̀ níbẹ̀ kò fẹ́ jọ́ bí pọ́nrẹ́ pàbọ̀ rẹ̀ pẹ̀ ó dé police station ìwọ wá sá lọ ó wá padà dé ní 2025 ó dẹ̀ rò pé ó ti bọ́ èmi ò mọ̀ eré ẹ lórí ìjókòó mọ́ rántí ẹ ni. Brasa ayé mi ti bàjẹ́ ayé ẹrún ni o ẹjọ́ torí Ọlọ́run ẹ̀wọ̀ ìjọba lè bìrè Brasa ṣẹ́yìn gbogbo ilé pásítọ̀ sọ́bẹ̀ gbogbo fake ni fake ni gbogbo ẹni omi ni ẹ̀mú kò fi tẹ́tí wọn ni. ìwọ ló ta gbogbo nǹkan ẹ̀ síbẹ̀. èmi gógó ni ẹjọ́ torí Ọlọ́run Brasa mi. ó yá sọ wípé inú yàrá ẹ̀ náà ti réèpù ọmọ ẹ̀. inú yàrá mi ló ti réèpù ọmọ yẹn. bọ̀tẹ̀mí ò sí ń bẹ̀. bọ̀tẹ̀mí ò sí ń bẹ̀. bọ̀tẹ̀mí yàrá mi ni. èmi kò ní Brasa mi ní yàrá mi ni. sọ pé kí n má bínú pé mo mọ̀. ẹ má bínú pé ẹ mọ̀. sọ pé kí n má sọ fọlọ́pàá. ẹ má sọ fọlọ́pàá. tí n bá sọ fọlọ́pàá wàhálà máa ṣẹlẹ̀. ẹ má sọ fọlọ́pàá ẹ̀jẹ̀ ẹ má sọ fọlọ́pàá. ṣé o bá tó fọ́ ni ṣé o bá tó ṣẹlẹ̀ mo lówó ni mi gẹ̀ tí ojú ẹ̀ tẹ́lẹ̀ bọ́ wèrè ti dáràn kù bọ́ èmi àti ẹni fọ́ wà á jẹ bàbá láyà. tó bẹ́ẹ̀ jọ tó gbọ́ lọ ẹ bá bí bìrọ̀ sáàmù ẹ gbọ́ bẹ́ẹ̀ lẹ́wọ́ kí ló ṣẹlẹ̀ náà gbogbo kí ni ìfẹ́ kì í ṣe ẹ bá bí bìrọ̀ sáàmù wa. Hello DPO, I have one of your criminals here. wọ́n lè pu ọmọ ní 2022 ẹ wá mú wọn 2025 God bless you sir. ẹ jọ sá ní church sọ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ẹ rush. ó ti lọ. Thank you. o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ pé ìdùnnú ẹni pé ọmọ ìyá ẹ máa ṣẹ̀wọ̀n inú mi dùn fún ẹ. ẹ̀gbọ́n mi yẹ mi ní ọgọ́d. ọ̀ fi dákọ̀ bọ̀ kọ́nú mi o ẹ̀gbìn á sìn ẹ̀dẹ́ wọn. ẹ wo nǹkan tí mo rí yọ̀ṣíbí ìṣàlẹ̀ yọ̀ṣíbí. ìdí àrà pẹlẹbẹ ìdí àrà kí ló tẹ ìṣàlẹ̀. Bọ́dà Sàámú iṣẹ́ bá wa pé wọ́n ní nǹkan mẹ́kọ̀ọ́ ètè máa bọ̀. kí lẹ̀ ṣe mi báyìí ojú tí mo dì kí tó là ẹ gbá báyìí ẹ gbáwọ́ sókè ẹ dá mi lóúnjẹ ayé má já yín lọ́rọ̀ mi ò ráyè gbogbo ìtẹ́ bá mi ṣe yìí o kí ni ó dáa mo fẹ́ wẹ tó fẹ́ wá kú fún yín bíbà. pẹ̀lú tí mò ń wọ̀ ó ti fẹ́ di ìkọ̀ mi ọlọ́ọ̀bà. mọ́là wò rè wọ́n rán mọ́là lómi bọ́dà gàrí. mo jayé o. tẹ̀yìn bọ́dà gàrí kó o dóòmù lórí iye torí ọlọ́ọ̀kì nípa iye yìí jẹ́ báyìí kí lè ṣe lè fún. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. máa gbó owó mi. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. máa gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. máa gbó Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó.
wọn o.